ṣé kò tí ì máa jọ bí ẹni wípé ogun ti ń bẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè ṣá? ṣé ẹnu ti gbọ́ báwọn agbésùnmọ̀mí tún ṣe ìkọlù sí ìlú mẹ́ta kan ní Niger tí wọ́n sì dáná sun àwọn ilé àti àgọ́ ọlọ́pàá wọn. ẹ gbọ́ ta ló ń gúnyán fáwọn agbésùnmọ̀mí tó ní tọbẹ̀ òṣòro? àwọn wọ̀nyí wọ́n máa tuntun kọ lẹ́tà ọ̀ràn sí ìlú mẹ́ta kan ní Kwara o. àwọn agbébọn tún ṣe ìkọlù sí agbègbè méjì kan ní Kwara o, agbègbè Kàkàfọ́ àti Sàré o. ṣé ẹ̀dọ̀ tuntun gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jábọ́ láti ẹnu Yẹmí Wike? ọwọ́ ti tẹ David o ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn pé ó ń lu àwọn aráàlú ní jìbìtì físà o. dírẹ́bà kan máa gún òṣìṣẹ́ LASTMA pa ní ìpínlẹ̀ Èkó. Peter Obi ti sọ̀rọ̀ o, ó ní òun ti ṣetán láti dupò ààrẹ lọ́dún 2027. ó gbẹnu tán o, ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí àjọ VIO dẹ́kun láti máa dá awakọ̀ dúró lójú pópó o, ṣùgbọ́n àjọ náà ní kò jẹ́jẹ́ bẹ̀ wípé àwọn kò fara mọ́ ìdájọ́ náà rárá. àwọn ọmọ Nàìjíríà ti fárígá o lórí ìhà tí ìjọba kọ sí àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè yìí. àwọn agbésùmọ̀mí tún lọ ṣe ìkọlù sí ìlú mẹ́ta kan ní Niger o, lẹ́yìn tí wọ́n dáná sun àwọn ilé àti àgọ́ ọlọ́pàá tó wà níbẹ̀. ọwọ́ ti tẹ Abídèmí Emmanuel tó yọ ọ̀bẹ sí àwọn ọ̀dọ́bìnrin méjì láti lè fipá bá wọn lò pọ̀ ní ìpínlẹ̀ Èkó. ṣé lóòótọ́ ni pé àwọn òṣìṣẹ́ kan ṣì ń gba 18,000 naira gẹ́gẹ́ bí owó oṣù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. ọwọ́ àwọn ọmọ ogun Nàìjíríà ti ń ran àwọn agbésùmọ̀mí o, méjì nínú wọn ti dágbére fáyé ní ìpínlẹ̀ Ondo, àwọn kan ní ìpínlẹ̀ Kwara ti ń sá kúrò nínú ìlú o. ó dàbí ẹni wípé ọwọ́ àwọn ológun Nàìjíríà ti fẹ́ máa ran àwọn jàǹdùkú yìí o. ohun tá a gbọ́ ni pé àwọn ọmọ ogun Nàìjíríà ti ṣekú pa àwọn agbébọn méjì ní ìpínlẹ̀ Ondo. àwọn ikọ̀ ọmọ ogun tí wọ́n kó lọ sí agbègbè Awúga ní ìpínlẹ̀ Ondo ló ṣe ìkọlù náà lásìkò tí wọ́n wà lójú iṣẹ́ ní òpópónà Akunu sí Awúga ní ọjọ́ 14 oṣù kejì ọdún tí a wà yìí. àtúngbọ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà ṣe àṣeyọrí iṣẹ́ náà pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn àti àwọn fijilantẹ́ ní ìpínlẹ̀ náà. igi gogoro má gún mi lójú, àtòkèrè báyìí la ti ń wò ó. èyí ló dídá fún àwọn ará ìlú ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Kwara tí wọ́n di gbádàgbọ̀n kúrò nínú ìlú lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí kọ lẹ́tà ránṣẹ́ sí wọn wípé àwọn ń bọ̀ wá ṣe ìkọlù sí ìlú náà. fọ́nrán náà tó gba orí ayélujára ṣàfihàn bí àwọn aráàlú ti di ẹrù wọn tí wọ́n sì ń sá kúrò nínú ìlú, gbogbo ìlú náà sì dákẹ́ lọ́lọ́, ìbẹ̀rùbojo sì gbalẹ̀ kan. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé àwọn òṣìṣẹ́ kan ṣì ń gba náírà 18 ìyẹn 18,000 naira gẹ́gẹ́ bí owó oṣù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ Rufus Giwa ní ìpínlẹ̀ Ondo fi gbé ta ò, wọ́n ní àwọn kò lè fara mọ́ owó náà mọ́ nítorí kò tilẹ̀ ká nǹkan kan mọ́. wọ́n ní ìyà náà ti tó gẹ́ o, wọ́n sì ń fi ẹ̀hónú hàn lórí ìyà tí ìjọba kọ sí wọn lórí owó oṣù náà tí kò sì tẹ́ wọn lọ́rùn. fọ́nrán kan tó gba orí ayélujára ló ṣàfihàn bí àwọn òṣìṣẹ́ náà ṣe péjọ sí ẹnu ọ̀nà àbáwọlé ilé ẹ̀kọ́ náà ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. wọ́n ní àwọn kì í ṣe ẹrú mọ́ o, ìyà náà ti tó gẹ́. wọ́n tẹ̀síwájú pé ọjọ́ tá bá rí bí báyìí òun ni bí ń wọlé wípé tí ìjọba bá kọ̀ láti wá nǹkan ṣe sí, àwọn kò ní dáwọ́ ìfẹ̀hónúhàn náà dúró. ṣáájú ni ìjọba àpapọ̀ ti buwọ́lu 70,000 naira ní ọdún 2024, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wa bí àwọn ti ìpínlẹ̀ náà ti jáde láti tako ìfìyàjẹni, àìbìkítà àti ìyà tí ìjọba ìpínlẹ̀ náà kọ sí wọn lórí owó oṣù ọ̀hún. ẹni tó jẹ́ alága ẹgbẹ́ náà, Saka Olókùngbóyè Nurudeen, òun ló wá ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ náà sì ń gba 18,000 naira tako 70,000 naira tí ìjọba àpapọ̀ buwọ́lù ní ọdún 2024 o. ó tẹ̀síwájú pé ní oṣù kẹrin ọdún 2019 ní ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba olóògbé Muhammad Buhari gbé owó oṣù tó kéré jùlọ kúrò ní 18,000 naira lọ sí 30,000 naira o. lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, òun náà wá gbé owó náà láti 30,000 naira lọ sí 70,000 naira lọ́dún 2024. kí ló wá dé tí owó oṣù àwọn kò kúrò lójú kan náà tí ó sì dàbí ẹni wípé ìṣèjọba Lucky Ayédatiwa kò kọbi ara sí ọ̀rọ̀ náà o. ìdí nìyí táwọn fi gbé ìgbésẹ̀ akin láti ṣe ìfẹ̀hónúhàn yìí. dírẹ́bà kan mà ló gún òṣìṣẹ́ LASTMA kan pa lẹ́kọ̀ọ́ níbi tó ti fẹ́ fi ọwọ́ òfin mú nítorí pé ó ń dúró gbé èrò lójú ọ̀nà lópòpónà márosẹ̀ ní ìpínlẹ̀ Èkó. síwájú sí àwọn òṣìṣẹ́ àjọ tó kù ṣàlàyé wípé púpọ̀ nínú àwọn awakọ̀ akérò ọ̀hún máa ń rúfin ìrìnnà ní gbogbo ìgbà. ìdí nìyí tí àwọn fi ń dá ọkọ̀ náà dúró tó sì fàkékọrí títí tí ó fi ìbínú mú ìgò jáde nínú ọkọ̀ tó sì gún òṣìṣẹ́ LASTMA náà pa. láti ìgbà náà ni àjọ LASTMA ti ń wá o lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án àti bí ó ti ṣe kọlu òṣìṣẹ́ àjọ náà. ṣẹ́yìn náà sì gbọ́ ọ̀rọ̀ tí Peter Obi tún sọ, ó ní àgùntàn òun tó tàdé mẹ́yìn agbára ló lọ́ọ́ mú wa o. ó ní òun ti dìde tán láti du ipò ààrẹ lọ́dún 2027. ó tẹ̀síwájú pé bẹ́ṣin bá dá nínú a máa ń tún gùn ni o. ní báyìí òun ti kọ́ ẹ̀kọ́ gidi lára ìrírí tóun rí lọ́dún 2023 àti àwọn àṣìṣe tóun ṣe lọ́dún náà lọ́hùn. àmọ́ ní báyìí o òun ti kọ́ ọgbọ́n fún ọgbọ́n, òun sì ti gba ìmọ̀ kún ìmọ̀ láti túnra mú lọ́dún 2027. èyí ni àwọn ọ̀rọ̀ tí Peter Obi tún sọ jáde yìí. jẹ́ ti gbọ́ wípé omi tuntun ti rú o, ẹja tuntun sì ti wọnú rẹ̀ báyìí. ilé ẹjọ́ gíga ní ìlú Àbújá ti pa láṣẹ wípé
òṣìṣẹ́ VI kankan kò lẹ́tọ̀ọ́ láti dá awakọ̀ dúró lójú pópó mọ́ o. Àmọ́ ṣá, ilé-iṣẹ́ VIO ti ìpínlẹ̀ Èkó ti kẹ̀yìn sí àṣẹ náà. Wọ́n ní pé ìdájọ́ náà kò tilẹ̀ kan àwọn rárá ní ìpínlẹ̀ Èkó. Àjọ VIO wá ṣàlàyé wípé awakọ̀ tó bá kọ ọ̀rọ̀ sí òṣìṣẹ́ VIO lẹ́nu ní ìpínlẹ̀ Èkó yóò fojú ba ilé ẹjọ́ láì tí tàbí ṣùgbọ́n kankan. Ọ̀rọ̀ náà sì ti ń jà ròhìnròhìn lórí ayélujára. Èyí ló mú kí àwọn aráàlú yọ tètè sí ọ̀rọ̀ náà. Wọ́n ní kí ìjọba tètè yànnàná iṣẹ́ tí àjọ VIO yóò máa ṣe lójú pópó o, nítorí púpọ̀ nínú wọn ló ń ṣiṣẹ́ bí agbèrò. Wọ́n tẹ̀síwájú wípé àìmọye àwọn awakọ̀ tí kò ṣẹ̀ àti pé àìmọye wàhálà tí àwọn òṣìṣẹ́ VIO máa ń dá sílẹ̀ lójú pópó. Ìdí nìyí tí àwọn aráàlú fi ní ìbá dára kí ilé ẹjọ́ àbí kí ìjọba àpapọ̀ yànnàná àwọn iṣẹ́ tí àwọn àjọ VIO yóò máa ṣe lójú pópó, nítorí pé iṣẹ́kíṣẹ́ gbáà ni wọ́n ṣe lójoojúmọ́ lẹ́nu iṣẹ́ wọn. Wọ́n ní kò jẹ́ kí àjọ VIO ní ìgboyà láti lè yí àṣẹ tí ilé ẹjọ́ bá pa padà rárá. Wọ́n tuntun kọ lẹ́tà ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí. Wọ́n máa tuntun kọ lẹ́tà sí ìlú mẹ́ta kan ní Kwara. Láìpẹ́ yìí ni àwọn ará ìpínlẹ̀ Kwara rí lẹ́tà kan he, lẹ́yìn tí àkọlé rẹ̀ ṣàfihàn pé àwọn ni ọmọ ẹgbẹ́ NTA Nigerian Terrorist Association. Nínú lẹ́tà náà wọ́n ní àwọn ti ṣe ìkọlù sí àwọn agbègbè kan ní Kwara lẹ́yìn tí àwọn yege, ṣùgbọ́n ní báyìí o ìlú Ìrà ń làwọn tún ń bọ̀ o. Wọ́n ní ó ṣeé ṣe káwọn dé bí olè lóru àbí kí àwọn fi ọ̀sán wọlé o. Lẹ́tà náà ṣàfihàn bí wọ́n ti pe àkọlé iṣẹ́ wọn ní We Kill, We Kidnap and We Destroy. Èyí ni àwọn orúkọ tí wọ́n sọra wọn. Wọ́n ní bó bá wù yín kẹ́ gbé Ifá jọlẹ̀, àwọn mọ̀ wípé ẹ ní ògùn, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa òfútù fẹ́ẹ̀tẹ̀ ní gbogbo rẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, àwọn bọ̀ wá ṣe ìkọlù sí ìlú yín o láìpẹ́. Èyí ni àwọn ọ̀rọ̀ tí àwọn agbésùmọ̀mí náà kọ ránṣẹ́ sí ìlú Ìrà ní ìpínlẹ̀ Kwara o. Ǹjẹ́ ti gbọ́ wípé àwọn agbébọn tún kọlu agbègbè Kàkàfú àti Sàré ní Kwara o, tí wọ́n sì jí èèyàn mẹ́rin gbé lọ. A gbọ́ pé àwọn ìkọlù náà wáyé lágbègbè ìlú méjèèjì yìí ní Kwara ní ìjọba ìbílẹ̀ Patigi àti Sàré ní Ìfẹ́lódù yìí kan náà. Lánàá ọjọ́ Àìkú ọjọ́ 15 oṣù kejì ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o, lẹ́yìn tí wọ́n jí ọkùnrin àti obìnrin pẹ̀lú àwọn ọmọ wẹrẹ gbé lọ. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ló ṣàlàyé fún iléeṣẹ́ oníròyìn wípé àwọn agbébọn náà ṣe ìkọlù sí agbègbè méjì láìsí ẹnikẹ́ni tó dí wọn lọ́wọ́ rárá. Ó tẹ̀síwájú pé lóòótọ́ wọn kò pa ẹnikẹ́ni o, ṣùgbọ́n wọ́n yìnbọn sókè lákọlákọ tí wọ́n sì jí àwọn èèyàn gbé lọ pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ o. Ṣẹ̀tútù gbọ́ ohun tí Wike tún sọ. Mínísítà fún olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tí a ti mọ̀ bí ẹni mowó, ìyẹn sí Wike, ó ti sọ̀rọ̀ o. Ó ní òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fún olùdíje tó bá jẹ́ pé ààrẹ Tinubu ló ń bá ṣe, láì bìkítà ẹgbẹ́ òṣèlú ṣáájú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀. Ó sọ̀rọ̀ náà níbi ètò ayẹyẹ ọjọ́ ìbí Sẹ́nétọ̀ Sunday Ọ̀nà tó ń ṣe ayẹyẹ 60 ọdún láyé o. Ó ní òun kò lè tọrọ àforíjì kankan lọ́wọ́ ẹnikẹ́ni nítorí pé òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu. Ó ní nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí lọ́nà yìí, ó lóun fi gbogbo ẹni sọ̀rọ̀ pé òun máa ṣe àtìlẹ́yìn fún olùdíje tó bá ṣe ti ààrẹ Bọ́lá Tinubu. Ó tẹ̀síwájú pé kí ẹnikẹ́ni má rò lọ́kàn pé òun ṣì wí o, òun mọ nǹkan tóun sọ. Ó ní tí alágbẹ̀dẹ bá ń lu irin lójú kan náà, òun ló mọ ohun tó máa mú jáde o, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, kí ẹnikẹ́ni kó má ṣe dáhùn lẹ́jọ́ rárá. Nígbà wo gan la fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ lórílẹ̀-èdè yìí? Ọmọkùnrin kan tó ń jẹ́ David, òun ló mà tún fi físà Amẹ́ríkà ṣe gbájú ẹ̀ fún àwọn kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ náà mọ̀ wípé ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ń tolóhun. Ọwọ́ ọlọ́pàá ti padà tẹ David o, ó sì ti ń ṣe fàájì lọ́gbà ẹ̀wọ̀n níbi tó ti faṣọ péńpé roko ọba. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn ni pé ó gba owó tó lé ní mílíọ̀nù 8 náírà lọ́wọ́ àwọn èèyàn lóríṣiríṣi lérògbà wípé yóò bá wọn ṣe ìwé ìrìnnà lọ sí Luxembourg lórílẹ̀-èdè Amẹ́ríkà. Abíọ́dún Ọ̀jọ́lábí tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, òun ló sọ wípé láti oṣù kìíní ọdún 2025 ní àwọn olùpẹ̀jọ́ méjèèjì ṣàbápàdé David nípasẹ̀ ọ̀rẹ́ wọn kan láìmọ̀ wípé oníjìbìtì ẹ̀dá gbáà ni David yìí. Àwọn olùpẹ̀jọ́ náà ni wọ́n padà fà lé ọlọ́pàá lọ́wọ́ títí tí ọ̀rọ̀ náà fi wá dé ilé ẹjọ́ o. Láti ìgbà náà ni wọ́n sì ti ń ṣẹjọ́ lórí ọ̀rọ̀ náà títí di àkókò yìí tí wọ́n fi padà sí dé ọgbà ẹ̀wọ̀n. A gbọ́ pé alùpùpù ní àwọn agbébọn ń gbé wọlé o, tí wọ́n sì ń ṣe ìkọlù sí àwọn ìlú náà. Wọ́n ní oríṣiríṣi ohun ìjà ni wọ́n kó dání. Bí wọ́n ṣe ń yìnbọn pa àwọn kan náà ni wọ́n fi ọ̀bẹ rẹ́ ọrùn àwọn mìíràn o, tí wọ́n tún sọ iná sí àwọn ilé wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn aráàlú wa sọ pé àwọn ò tilẹ̀ mọ ohun táwọn rà nígbà àwọn agbésùmọ̀mí yìí o, tí wọ́n fi wá sọ ìlú wọn di ààfin tí wọ́n ti ń dára tó wù wọ́n o. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé oríṣiríṣi ìkọlù ló ti wáyé ní ìpínlẹ̀ Kwara bákan náà láti ìgbà tá a ti mú ọdún 2026 yìí tí wọ́n sì ti dáwọ́ ìkọlù náà dúró. Àwọn agbésùmọ̀mí tó láyà láti sọ iná sí àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger o, lẹ́yìn tí wọ́n sì kọminú lórí ìkọlù yìí, wọ́n ní ó ti sú wọn. Ọwọ́ ọlọ́pàá ti tẹ Abídèmí Emmanuel tó fipá bá ọ̀rẹ́ méjì sùn ní ìpínlẹ̀ Èkó. Ohun tí a gbọ́ ni pé ẹni tí Abídèmí Emmanuel bá sùn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Fairstreet. A gbọ́ pé Emmanuel tọ̀ àwọn obìnrin náà pé òun ní iṣẹ́ tóun fẹ́ gbé fún wọn ní agbègbè Àjáwó Estate
ní ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2026 tí a wà yìí. Lẹ́yìn tí àwọn ọmọbìnrin náà dé ibẹ̀ ni ọkùnrin náà bá yọ̀bẹ tì wọ́n o tó sì ní kí wọ́n bọ́ aṣọ wọn tó sì fipá bá àwọn méjèèjì lò pọ̀ láìmọye ìgbà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hamzat ló ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.